alága ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ti ìpínlẹ̀ Èkó ìyẹn Alhaji Mustapha Adékúnlé ẹni tí gbogbo ayé mọ̀ sí Sego ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án ní agbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó tí Sego sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi ń kàn òun o àti pé iṣẹ́ ọwọ́ àwọn oníbàjẹ́ tí wọ́n fẹ́ ba òun lórúkọ jẹ́ ẹni ẹ̀sùn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé kiri lórí ẹ̀rọ ayélujára náà. Ǹjẹ́ ẹ̀sùn wo ni wọ́n fi ń kan Mustapha Sego? Òun mà ní bí wọ́n ṣe ní bàbá náà ó ń hùwà ọmọọ̀ta àti ajagunbalẹ̀ nítorí pé wọ́n fẹ́ gba àwọn ilẹ̀ kan ní agbègbè Adéníjì Àdèlé phase 1 tó wà lágbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ní Mustapha Sego tó jẹ́ olórí oko fún gbogbo ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó wípé òun ló wà lẹ́yìn bí wọ́n ṣe lọ ń wá àwọn ilé kan ní Adéníjì Àdèlé phase 1 ní agbègbè Lagos Island ìyẹn erékùṣù Èkó láti lè gbà á mọ́ àwọn tó ní lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ló máa ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó fi di awuyewuye ńlá débi pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ sí Mustapha Sego wípé àṣìlò agbára àti àṣìlò orí ọ̀fẹ́ ló lò tó fi lọ ń jẹ gàba lórí dúkìá onídùkìá ní Adéníjì Àdèlé phase 1 nígbà tí ọ̀rọ̀ náà tó sì ti ń jà rìnrìn tó ti ń tàn káàkiri òun ni Mustapha Sego èèyàn Alhaji Mustapha Adékúnlé ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn lórí ẹ̀rọ ayélujára náà. Nínú àtẹ̀jáde tí Sego tó fi síta èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti orí lórí ẹ̀rọ ayélujára ni bàbá náà ti jẹ́ kó dì mọ̀ pé òun kì í ṣe ọmọ ọ̀tá tàbí ajagunbalẹ̀ o òun kò sì mọ ohunkóhun nípa ilẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gbà ní Adéníjì Àdèlé phase 1 tàbí àwọn ilé tí wọ́n wó ní Adéníjì Àdèlé phase 1. Mustapha Sego ó jẹ́ kó dì mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ti mọ̀ pé Adéníjì Àdèlé phase 1 náà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ló jẹ́ ibi tó ti ń hùwà bí táwọn ọmọ ọ̀tá sì tó ń ṣọṣẹ́ ṣùgbọ́n ó ní gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ ó lóun ò mọ nǹkan kan nípa o èèyàn yálà àwọn wo ilé mẹ́ta ìbọn fẹ́ gba ilé ni tó sì ní bí wọ́n bá tiẹ̀ lẹ́nìkan ó ń jà pé òun lòun níbẹ̀ ó ní yálà kó jẹ́jọba àbáwọn mọ̀lẹ́bí tó ní ó ní kì í ṣe òun rárá wọn sì lè bá orúkọ òun Mustapha Sego ń bẹ̀ ó wá tó bu ẹnu àtẹ́lu àwọn tó ń fi ẹ̀sùn kan òun àti ọ̀kan lára àwọn ọ̀gá onímọ́tò NURTW tó súnmọ́ èèyàn Rafiu Abija àpá méjèèjì náà fẹjọ́ gba dúkìá ní Adéníjì Àdèlé phase 1 pé irọ́ burúkú ni o. Bẹ́ẹ̀ ló fẹ̀sùn kan ọkùnrin kan tó porúkọ ẹ̀ ní Gbọ́láhàn Ògúndímù ó ní bàbá náà olóńtàn ìròyìn yìí kiri nípa òun pé òun fẹ́ fi ọ̀nà ìrú gba dúkìá ní Adéníjì Àdèlé phase 1 ṣùgbọ́n tí Mustapha Sego tó jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú tí Gbọ́láhàn Ògúndímù sọ nípa òun àti Rafiu Abija tó sì lóun ò gba dúkìá onídúkìá bẹ́ẹ̀ lòun ò gbẹ́sẹ̀ lé dúkìá ẹnikẹ́ni ní Adéníjì Àdèlé phase 1 ní Lagos Island.